You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. These will notify you once we drop a new video. Thank you. Àjàyí Òkìdí olú oníkọ̀ǹgà àjùmọ̀ ẹ bá mi kí rẹ̀ mí ọmọ oyè olówó sọ́mẹ̀ bàbá ti ṣáàdù fún ẹ. ọba lọ́la láti tọ́jú ọ̀nàrẹ́bù Usman anáwó bí ẹni tẹ ó èèyàn tó akíṣekú of Lagos èèyàn tó ọba tó sùn òfin àkàlà ọba lọ́la rẹ̀ bí òye o nítorí ìtàní ńlá ṣe wá síbí nítorí Láìdé ọmọ Bákàrè o Ọláìdé ọmọ Bákàrè o ìjọ mi lọ́sàfẹ́ jó joy.
mi ló ṣàfẹ́ gbọ́ pé ẹ̀rọ ni mo ṣì láyé ẹ̀mí. Owó ọ̀tọ̀ tọ́pẹ́ ẹ̀mí. Oore tó ṣe láyé mi. Bàbá mi tí ì tó. Ọlọ́lùwà jagunjagun àwùjọ wa sọ̀dọ̀. Rẹ̀mí ló ná ọmọ òye owó ọkọ̀ tọ́pẹ́ ní Manchester bàbá ìkí tọ́pẹ́. Láti California ló ti wá mi wá síbí. Kábíyèsí ọba lọ́la. Orí adé ò gbọdọ̀ súnmọ́. Orí adé ò gbọdọ̀ súnmọ́. Rẹ̀mí kò ṣọba kú torí ọ̀rọ̀. Ọlọ́run ilẹ̀ dé. Ẹ náà ní kí Rẹ̀mí àwọn tèmi ní California. Bájẹ́ bá kú torí ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run jọ ẹ̀bẹ̀. Ọba lọ́la tó bá ti gbórin agbórí ṣe. Olè máa ń gbẹ̀gbẹ̀ sí gbẹ̀gbẹ̀ sí gbẹ̀gbẹ̀. Kábíyèsí. Bàbá ti ṣẹ́gun fún ẹjọ́. Olùwà ọ̀ṣọ́. Nítorí Ọláìdé ọmọ Bákàrí la ṣe wá síbí. Olówó Sọ́lé onílé tuntun congratulation fún kí ẹ. Rẹ̀mí ọ̀nàrẹ́bù tó pè é ọlọ́ládé gba àjùmọ̀ òṣèlú dúpẹ́. Rẹ̀mí ọmọ òye torí náà ó gbà mí o. Owó ti bà mí. Bọ́dúbọ́dù náà ń gbé wá àwọn eléyìí ò ṣẹ́rú owó. Rẹ̀mí òye tó bá ti gbórin àtòrí ṣe. Àwa náà bí ẹni bá wà ló tẹ̀ wá. Akíṣekú bẹ́ẹ̀ni bá ti ráwọn tèmi ní gbòòrò. Òkú mi ti so. Bẹ́ẹ̀ni bá ti ráwọn tèmi. General. Òkú mi ti so. Rẹ̀mí láti California. Register transport. Ẹ̀kọ́ yẹn ní ló bá òde. Bámi kí olówó sọ̀rọ̀. Ọba lọ́la bámi kí olówó sọ̀rọ̀. Ṣọ́ọ̀kì rántí. Ẹ̀mí ẹ̀gbọ́n yẹn. Ṣọ́ọ̀kìrà. Ṣọ́ọ̀kìrà. Ṣọ́ọ̀kìrà fẹ́ ṣílé lọ́wọ́lọ́wọ́ lálẹ́. Lálẹ́ ní ìṣílé Ṣọ́ọ̀kìrà. Bámi kí General Bọ́lárùwá. Bẹ̀rù títí dé bó ṣe dé. General àwùjọ ọba sọ̀tún. Rẹ̀mí láti California. Bámi tọ́jú olówó sókè Ṣọ́ọ̀kìrà. Congratulations. Màrímádé akọni bí ẹni kẹ̀kọ́. Èèyàn ọ̀dọ̀ alájà Ṣọ́ọ̀kìrà ní o. Abẹ́bíkí kábíyèsí ọba lọ́la rẹ̀. Màrímádé. General Bọ́lárùwá. Ọmọ Ṣẹ́gun Ọbásanjọ́. Ẹ̀gbọ́n Màrímádé akọni bí ẹni kẹ̀kọ́. Ó yá Ọlọ́run tó Ṣọ́ọ̀kìrà Ọlọ́run gbà. Olówó sọ́dẹ̀ Ọlọ́run tó Ọlọ́run gbà. Olówó sọ́dẹ̀ ayé ògbà. Àwọn tí láyé bàtà ọ̀gá. Oko sọ̀kẹ̀ General làwọn sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́. Ó ti so. Ọlọ́run tó. Bámi kí General Bọ́lárùwá, àwọn ṣáájú rẹ̀ bá ṣáájú. Ṣọ́ọ̀kìrà, bẹ́ẹ̀ ìwọ kọ́. Ọlọ́run ni o. Ìwọ kọ́. Ọlọ́run.
Báyìí kí kábíyèsí ọba lọ́la. Rẹ̀mí òyìnbó kò yẹ ní lọ́rí. Rẹ̀ṣin Sadness. Gbogbo kálíkò Nàìjíríà tó kọ́ ọ̀pọ̀ tó pẹ́ tó pẹ́. Ó yá, Ọlọ́run bá lè fẹ́ ìlú. Àdìsẹ́kù ló lọ́wọ́. Ọmọ Ṣẹ́gun Ọbásanjọ́. Ẹnì kan Ọbásanjọ́ òyìnbó tó ní kọ́pì protocol office àwọn. Ó yá jagunjagun lọ́wọ́ Ọláyọ̀. Jagunjagun lọ́wọ́ olórí ogun. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.